Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ti ń wò wá tí ẹ sì ti ń bá wa bọ̀. Ààrẹ Wálé Ọlọ́rọ̀ ọmọ Adéagbo lórúkọ ti tèmi, èmi lọmọ Mojísọ́lá Àkànjí oníṣòkòtò péńpé tí ṣe ẹlẹ́wù ẹ̀tù rẹrẹ lójúde Basọ̀run. Ibi tí à ń wí gan oní adé ìyẹn ní nọ́mbà 350 Ìkòròdú Road ní Maryland bus stop, níbi tí àjọ Serendipity House of Widow Foundation tí wọ́n ti ṣe àkójọpọ̀ àwọn opó láti ṣe kíni, láti ró wọn lágbára nípa ọ̀rọ̀ iṣẹ́, bí ìṣẹ́ ó ṣe di ohun ìgbàgbé láwùjọ wa, tí wọ́n sì fi máa rí owó àti ọwọ́ mú lọ sẹ́nu. Òun náà ni a wá síbẹ̀ ní ọjọ́ ti tòní, níbi tí wọ́n ti ń kọ́ wọn báwo ni a ti ń ṣe ìlẹ̀kẹ̀ oríṣiríṣi àwọn nǹkan bí ọṣẹ, bí air freshener. Ibẹ̀ gangan òun ni adé yìí. A sì yẹ àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ wò, nítorí a bá wọn lẹ́nu ibi tí wọ́n ti ń ṣe iṣẹ́ lọ́wọ́. Ẹ tẹ̀lé mi ká lọ kí a jọ wo ojú ohun tí wọ́n ń ṣe. Tí ẹ bá wò ó dáadáa, ẹ rí i pé àwọn ìlẹ̀kẹ̀ tí wọ́n ń ṣe òun ni eléyìí. Bá tiẹ̀ tí gba àṣẹ lọ́wọ́ onílé kí a tó máa ṣe, a ti rí àwọn nǹkan oríṣiríṣi tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n wọ́n ní tí a bá kọ́kọ́ délé, olórí ilé ni àkọ́kọ́ kí. Ẹ káàsán wà o. Ẹ káàsán o. Ẹ rọra mà. Ẹ ṣé. Ẹ kú iṣẹ́ takuntakun. Pẹ́ lọ́wọ́ Ọlọ́run. tó wọ́n ní ẹnu oníkànlá tí gbọ́ pọ̀n, ẹni ọlọ́fà láti gbọ́ muta. Ẹ jọ̀ọ́, ǹjẹ́ wọ́n lè mọ̀ yín? Èmi ni olórí Ayọ̀yẹmísí Jayéọlá nílé iṣẹ́ àti ìtọ́jú àwọn opó Serendipity House ní Maryland níbà yìí. Ẹ ṣeun. A rí i pé àwọn nǹkan yìí ó dá a lójú. Ṣé wọ́n rà á ní àbí báwo? Àwọn tó fẹ́ràn ẹgbẹ́ wa, àjọ wa yìí, ni wọ́n fowó ránṣẹ́ pé ká tréènì 35 widows. Àwọn èèyàn mẹ́ta ni wọ́n ránṣẹ́ pé àwọn fẹ́ dàyà dé interfẹ́ ṣe yìí fún International Widows Month. Serendipity fún rẹ̀ ò lágbára àti ṣe o, àwọn ni wọ́n sọ pé àwọn fẹ́ ràn wá lọ́wọ́. A dẹ̀ dúpẹ́ wọ́n ràn wá lọ́wọ́. A dúpẹ́ lọ́wọ́ àwọn tí 1,000 2,000 wọ́n wọ ọwọ́ wa láti ra gbogbo kìíní, wípé àwọn opó kó mọ̀ jẹ́ kó wọn máa tọrọ owó káàkiri ayé. Ká kọ́ wọn ní oríṣiríṣi nǹkan, ìlẹ̀kẹ̀ ní gbogbo tébù méjèèjì yìí o. Àwọn tó máa ṣe àdìrẹ nìyẹn ń bẹ̀ yẹn. Àwọn tó ń ṣe bọ́ yín ṣe t-shirt nìyẹn. Àwọn ọlọ́ṣẹ àti air freshener rèé. A sì máa ṣe àwọn snacks tó fi ń panu, èlé táyìn àti gbogbo ìró àǹbùbá, gbogbo ẹ̀ làwọn opó wa máa kọ́ lóṣù máàcì yìí. Tí wọ́n bá dẹ̀ ti kọ́ tán, iṣẹ́ tá a máa bá wọn ní pé àwọn náà wá kọ́ àwọn opó yòókù tí ò sí lára báàjì yìí. Tá a bá lè tréènì opó bí 100, a ti mọ̀ pé kò sópó tó máa lọ mú abọ́ káàkiri pé mo fẹ́ gba ilé, mo fẹ́ gba ilé. A dúpẹ́ lọ́wọ́ Báìpì ní UK. A dúpẹ́ lọ́wọ́ Miss Julia láti UK àtàwọn ọ̀rẹ́ Serendipity Nàìjíríà tí wọ́n fi 50,000 100,000 fún tàǹṣe yìí pé kó lè ṣeé ṣe. A dúpẹ́ lọ́wọ́ wọn o. Gbogbo ẹni tó ń tọ́jú opó, iṣẹ́ ọwọ́ yín rèé o. Èyí tẹ́ ń tọ́jú àwọn opó, iṣẹ́ ọwọ́ yín rèé o. Ẹ ṣeun. Ẹ ti wà nínú àjọ títọ́jú opó ti tó ìgbà wo? Ó pé 30 years ní last week. Ìyẹn ní ọdún tá a wà, ọgbọ̀n ọdún. February 24, ó pé 30 years. Ẹ ti ṣe iṣẹ́ takuntakun. Ó wá tó bí opó mélòó tí ẹ bá wò ó tẹ̀kàn fojú wò pé láti àjọ wa o tí a tiẹ̀ ti ṣètọ́jú tàbí ìrónilágbára fún? Nínú rẹ́kọ̀dù wa, nínú sísítẹ̀mù wa, pété àkọ́kọ́ gbogbo nǹkan tá à ń ṣe lọ́dọọdún sí ó ti over 40,000 widows báyìí. Over 40,000 widows. Ẹgbẹ̀rún lọ́nà ogójì. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n àwọn tó rẹ́gúlà wọ́n máa wà láàárín àwọn tí ò rẹ́gúlà. Tá a bá fẹ́ sọ ní pé bíi 40,000 widows tá à ń sọ yẹn ní ọdún 30 years, a rí ju bíi 4,000 tó rẹ́gúlà. Àwọn tó rẹ́gúlà yẹn ló wá wà ní gbogbo stéètì ní Nàìjíríà: Ìjẹ̀bú, Ògùn state, Kwara, Delta, Warri, Òwe, everywhere làwọn opó wa wà. So àwọn zones wà ní outside Lagos. So a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tó ká tó lọ bá àwọn tí ó ń kọ́ bí a ṣe ń ṣe àwọn nǹkan wọ̀nyí lọ́wọ́, ǹjẹ́ ẹ̀ka yìí ó sì tún wà ní ilẹ̀ ibòmíì yàtọ̀ sí Nàìjíríà tó jẹ́ ti àjọ yín gangan? Ẹ̀ẹ̀kan lọ́dún mò ń lọ sí Kútọ́nù, ẹ̀ẹ̀kan lọ́dún mò ń lọ sí Ghana,
bí ẹ̀ẹ̀kan ní ọdún méjì mo lè lọ sí East Africa tó rà ní wọn bẹ̀. So bí owó bá ṣe wà lọ́wọ́ mi ni mo ṣe lè lọ síbẹ̀, but à ń reach out síra wa ń bẹ̀. Wọ́n mọ̀ pé tí n bá ti dé àwa ṣiṣẹ́ ni, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún yẹn. Ọ̀dà ẹ ṣeun, ẹ jẹ́ á lọ wo àwọn iṣẹ́ ribiribi tí wọ́n ń ṣe kí a sì fi ọ̀rọ̀ wá àwọn tó ń ṣe kinní yìí gan lẹ́nu wò. Ẹ kú iṣẹ́ o, sọ́wọ́ yá. A dúpẹ́ o. Ẹ dákun, kí ni orúkọ yín? Orúkọ tèmi ni ìyáàfin Ọ̀rẹ́kọ̀yà Adébùkọ́lá. Ọ̀rẹ́kọ̀yà Adébùkọ́lá Bẹ́ẹ̀ni sà. láti àjọ Serendipity náà Láti àbí? àjọ Serendipity. Ọ̀dà kí ni ẹ̀yin ń kọ́ lọ́wọ́? Bead making, bí a ṣe ṣe ara lóge pẹ̀lú ìlẹ̀kẹ̀. Òun náà ni a bá yín bẹ̀ tí à ń ṣe yìí, ká má ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ pé ẹ̀ẹ́dẹ́ ni. Nítorí tó àǹfààní wo lẹ lérò pé ẹ jẹ láti inú àjọ yìí? Àǹfààní rẹpẹtẹ ni o. Kíkọ́ kínní ó ṣí àyè fún opportunity láti fi pawó wọlé sí dáadáa. Because mi ì lè ṣe eléyìí ńsìnyí kí n lọ fi gbé sábẹ́ bẹ́ẹ̀dì pé mi ò mọ nǹkan kan. Ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ láti mọ bọ́n ṣe ń ṣe ẹ̀ṣọ́ ọrùn àti etí àti ọwọ́, torí bélè ṣe wà yìí nísìnyí tí n bá ti ṣe ó di dandan pé kí n gbé sórí igbá pé mo fẹ́ tà á ni. So ó dẹ̀ tún buyì sí àpò mi pé mo tún pawó wọlé. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ṣolúgbọ̀wọ́ Serendipity tí wọ́n ní ká wá kọ́ ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ yìí, torí wọ́n fún wa ní ìmọ̀ láti tún mọ ìmọ̀ ju bá ṣe mọ̀ jù tẹ́lẹ̀ lọ. Ọ̀dà èló ni wọ́n wá gbà lọ́wọ́ yín tẹ́ fi kọ́ kinní yìí? Ọ̀fẹ́ ìgbàlà ni o. Ọ̀fẹ́ ni wọ́n kọ́ yín? Ọ̀fẹ́ ìgbàlà, ọ̀gbowó o. Tó jẹ́ pé tíyàn bá fẹ́ lọ kọ́ńtà owó Owó ribiribi. rẹpẹtẹ wọ́n máa fi kọ́ ẹ̀tọ́ ọ̀fẹ́ ìgbàlà, èmi ò gbowó lọ́wọ́ mi o. Tó ó yá, a tún fẹ́ kí ẹ fi ìdùnnú hàn kí ẹ sì ṣe ìwúre fún àwọn tí ó ṣe A olóòtú dúpẹ́ lọ́wọ́ àwọn tó agbátẹrù. ṣe agbátẹrù fún gbogbo program tí wọ́n ṣe. A dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ṣe agbátẹrù tí wọ́n kó wa jọ tán ní ká wá kọ́ ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ yìí sí. Ọkọ́ ọba àdá ọba kò ní kọ́ wọn lẹ́sẹ̀. Wọ́n á máa rí bá ti ṣe, wọ́n á máa rọ́nà gbé gbà. Àwa tá a dẹ̀ kọ́ náà ọpọlọ wa ò ní dọ́ta o, á fi ṣe nǹkan ré o, á dẹ̀ fi lọ́mọ lọ́wọ́. Tó wọ́n láwọn kan wà ní ìlú òyìnbó náà lókè òkun lọ́hùn-ún, Bẹ́ẹ̀ni. ẹ fohùn ránṣẹ́ sí wọn. Àwọn tó wà lókè òkun wọ́n á kórè oko délé o, wọn ò ní kú sájò bí èéfín o, wọ́n á dé bá wa náà láyọ̀ àtàlàáfíà o, a máa rí wọn bá o, ọwọ́ wọn ò ní kàn sàlẹ̀ àpò o, àdélébáre àrìnàkóre tó máa jẹ́ ti tiwọn ní gbogbo ọ̀nà o, á dẹ̀ máa gbúròó ayọ̀, wọn ò ní fi ìrònú ìbànújẹ́ ránṣẹ́ sílé, àwa náà ò dẹ̀ ní fìpè ìbànújẹ́ pè wọ́n o. Tó wọ́n ní alápinni ní í ṣatọ́kùn eégún, ẹnìkan ló ṣàṣe atọ́kùn àjọ yìí bí olórí Yẹ́misí Jayéọlá. Bẹ́ẹ̀ni, Kí lẹ lè sọ? In fact, ìyá wa ni ìyá dáadáa, ìyá tó kó wa jọ, jẹ́ pé Ọlọ́run ọba ọlọ́jọ́ èní tó fi wọ́n ṣe olórí wa, wọn ò ní ṣe wọ́n di ẹni ẹ̀yìn láéláé. Iwájú tọ́pọ̀ èbì tí ń ré sí la máa lọ lójoojúmọ́. Gbogbo ọmọ wọn, ìdáwọ́lé wọn, ìjáde wọn, ìwọlé wọn, Olúwa bá wa dá sí, á bá wa pamọ́, á bá wọn gbé wọn gan, ọmọ wọn bí gíga làwọn ọmọ máa wà. Torí bọ́n ṣe ń jẹ́ kí àwa náà ká máa lọ síwájú pé ká máa ga, àwọn ọmọ wọn náà á máa ga, wọ́n máa lọ síwájú. Àní rógun àsárépè lórí wọn, àní rógun àsárépè lórí àwọn ọmọ wọn. Gbogbo ọkàn wọn á balẹ̀. Nǹkan tó bá ń dùn wọ́n lọ́kàn, Olúwa bá wa fòóró ìtùnú sí lórúkọ Jésù. Tó wọ́n ní opó kì í ṣàrùn nítorí ijọ́ kan là á wáyé, ijọ́ kan là á lọ. Àwọn tó wá wà ní irú ipò opó báyìí, kí ni ohun tí ẹ lè sọ fún wọn? Bóyá kí wọ́n kọ́ṣẹ́ ni àbí báwo? Ó dáa àwọn tó wà nírú ipò pé wọ́n ṣe wà ní opó kọ́ má rò pé bóyá àwọn ò lè ní ìmọ̀ kó ti di àrùn sáwọn. Gbogbo most of àwọn opó míì wọ́n máa rò pé torí pé àwọn ti dópó, wọ́n máa lọ fojú pamọ́, wọ́n á máa sọ pé ojú ń ti àwọn, wọn ò ní ṣe nǹkan tó yẹ kí wọ́n máa sọ pé wọ́n máa bígbà tó jẹ́ pé wọ́n wà cast away, wọ́n wà ní ìrẹ̀wẹ̀sì ọkàn. So a sọ fún wọn pé kí wọ́n jáde, káwọn náà kí wọ́n darapọ̀ máwọn èèyàn dé, kí wọ́n á lọ kọ́ ẹ̀kọ́ mẹ́ẹ̀kọ́. Because there is no age in learning, there is no barrier in learning. You are not too old to learn, neither are you too young to learn either. Because everybody ló ń fẹ́ ká máa ga tàbí ká máa lọ síwájú sí. Bí eléyìí ṣe wà ní ìsopó tó bá kó ànulé tí ò bá mọ̀ kò lè rówó pa àbí kó rí nǹkan fi pa wọ́dà. A lè sọ pé bóyá a jókòó sínú ilé, agbélépa Ọlọ́run ní ṣe wá pa opó ni jàre ẹ fi sẹ́gbẹ̀ẹ́ kan. Bẹ́ẹ̀ tán bá jáde, tán bá sọ pé wọ́n kọ́ ìmọ̀ mọ́ ìmọ̀. Àmọ́ oríṣiríṣi kan là ń kọ́ èmi bíìdì lèmi kọ́ sí, àwọn kan ń kọ́ street printing, àwọn kan ń kọ́ ọṣẹ. Èyí tán bá kọ́, wọ́n á fi sọ pé wọ́n fi bọ́ ọmọ wọn,
á tún sọ pé wọ́n fi lẹ́nu ọ̀rọ̀ láwùjọ. Òun ni nǹkan tí mo rí pé kí wọ́n jáde kán wá darapọ̀ mọ́ àwọn tó yẹ kán darapọ̀ mọ́ so that wọ́n á lè kọ ọgbọ́n mọ́ ọgbọ́n àti òye kún òye àti ìmọ̀ kún ìmọ̀. Ọ̀dà ẹ ṣeun. Orúkọ yín lẹ́ẹ̀kan sí i? Ọ̀rẹ́kọ̀yà Adébùkọ́lá lorúkọ mi lẹ́ẹ̀kan. Ẹ ṣeun. A máa rí yín bá. Ẹ jẹ́ á tẹ̀síwájú. Ẹ kú ìjókòó. Èwo ni mo lè bá yín ṣe? Ẹ lè dáwọ́ lè náà ṣe bẹ́ẹ̀ náà gbogbo. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. When you're looking for money, you join us. So that this can add more filler to your filler. Ọ̀dà ṣé Yorùbá ni yín àbí Igbo. Igbo? Kò sí, kò bàjẹ́. So may I know your name, ma? Stella Isese. Stella Isese from Serendipity Foundation, abi? Yes. Okay. Say which foundation? Tell me. This foundation. Okay. What are you learning here? And if you are learning now, you want to give to people, you say you going to make money. Instead of you to just sit down in the house doing nothing, crying, you lost husband, you lost this, you lost that. Making us to understand that there is small thing that you can do and you'll be able to take care of yourself, able to take care of yourself. So Okay. you are learning this, this, and this, going to for a year. And you really enjoy the training? Awesome. How much? Nothing, just free. It's He didn't free. collect any money. And Wow. she still give us lunch. Lunch? On top of it. I will take my own lunch too. Lunch on top of it. Yeah, you did not learn with us. Okay, no problem. So I would like you to appreciate the sponsors. So we bless them. Pocket will never run dry in the name of Jesus. So we continue to lift them in the name of Jesus. Wherever they are taking the money to take care of us, God that do us is to take care of them in the name of Jesus. They will not lack power to move forward to excel. God will grant us to them in the name of Jesus. They will not derail in the mighty name of Jesus. They will not come home empty in the name of Jesus. Tó o ní ẹ ti gbọ́ tí a ti ń béèrè láti ọ̀dọ̀ wọn yìí, ẹ rí i pé kì í ṣe ẹlẹ́yàmẹ̀yà bá ti rí Ìgbò lárí Haúsá lárí Yorùbá tó torí pé kí ni iṣẹ́ kíkọ́ gan-an òun ni a yàn láàyò yìí. Ẹ já máa tẹ̀síwájú kí á tún wo àwọn nǹkan tí wọ́n ń ṣe lọ́wọ́. Ẹ kúṣẹ́ mà o, a kí yín ẹ kúṣẹ́ o, sọ́wọ́ ń yá o. Ẹ dákun kí ni ẹ̀ ń ṣe ní ibí báyìí? Ọṣẹ àti air freshener olóòórùn tuntun tó ń mú inú ilé kó máa ta sánsán àti tọ́lẹ̀tì máa ta sánsán. Ọ̀dà ẹ̀yin ni olùkọ́ àgbà wa ń bí báyìí àbí? Bẹ́ẹ̀ni, Ẹ ṣeun. Tí wọ́n ní pé ẹ wá kọ́ wa, bẹ́ẹ̀ni. bí mo tiẹ̀ ṣe rí yín mo rí i pé ojú yín gúnrégé. Tó àwọn akẹ́kọ̀ọ́ la fẹ́ bá sọ̀rọ̀ ká wò ó báwo ni wọ́n ṣe kọ́ nípa ẹ̀ sí. Mọ́mì, ẹ gbọ́ Yorùbá, inú mi dùn. Kí lorúkọ yín mà? Adétutù, ojú yín sì tutù, ara yín gúnrégé. Ẹ ṣeun. Tó kí ni ẹ lè sọ fún wa nípa ohun tí ẹ̀ ń kọ́ lọ́wọ́ yìí? Wọ́n ṣàlàyé ẹ̀ fún wa àti ṣe practical demo. Wọ́n ti ṣàlàyé ẹ̀ àti ṣe theory. Ṣàlàyé gbogbo àwọn nǹkan tó máa lò fún wa láti máa lò ó. Láti máa mix ẹ̀. Ibẹ̀ ni wọ́n ti ṣàlàyé fún wa. Now for us to do the practical láti fojú tó téèyàn bá ṣe é tó fojú rí á tún léèyàn ju theory nìkan lọ. Ẹ̀yin ò nífẹ̀ẹ́ sí lẹ́kẹ̀ẹ́, ẹ̀ nífẹ̀ẹ́ sí kinní ọṣẹ àti àwọn nǹkan olóòórùn dídùn lẹ nífẹ̀ẹ́ sí. Mo ti ṣe batik tẹ́lẹ̀tẹ́lẹ̀. So adìrẹ mo ti ṣe yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. So ọṣẹ yẹn ni mo máa fi gbọ́dọ̀ ṣe is an everyday thing. Ẹ ti gbọ́n jù, ẹ̀yin gan lẹ gbọ́n. Ẹ ti rí i pé ojoojúmọ́ kówó lè máa wọlé. Ọ̀dà. Is an everyday thing. Ṣé o má lọ ṣẹ? Wàá fi fọ ìbábọ́, wàá fi fọ aṣọ, wàá fi fọlé everything. Tó èló ni wọ́n wá gbà lọ́wọ́ yín fún ẹ̀kọ́ olówó iyebíye? Ọ̀fẹ́? Ọ̀fẹ́ ló bá dé. Kí ni ẹ wá lè sọ fún àwọn tí ó ń ṣe àǹfààní yìí? Bóyá kí ẹ fi ẹ̀mí ìmoore hàn sí wọn, kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n reach out sí wa láti ní ìmọ̀ yìí. So a dẹ̀ gbàdúrà fún wọn wípé gbogbo nǹkan táwọn náà bá dáwọ́ lé á máa yọrí sí rere. Gbogbo èròǹgbà wọn á máa yọrí sí rere. Ọlọ́run á máa bùkún sí fún wọn. Gbogbo àwọn ọ̀nà wọn náà á máa lọ dáadáa lórúkọ Jésù. Tó olùkọ́ wa wà níbí, ẹ ṣàdúrà fún wa àti ìyá wa. Olùkọ́ wa a dúpẹ́ lọ́wọ́ yín o pé ẹ farabalẹ̀ ẹ kọ́ wa ní iṣẹ́ yìí. Ọlọ́run á túbọ̀ máa tọ́nà yín àti
ìgbàdáwọlé àmàyọrí ọlọ́run àti ọmọ àgbọ̀wọ̀ yín sókè ẹ̀kọ́ náà tẹ̀lé kọ́ wa náà àwa náà a rí nílò ìlú dáadáa a lè dúpẹ́ lọ́wọ́ olórí fẹ́sìn tó yẹ pé wọ́n nífẹ̀ẹ́ ọmọlàkejì wọ́n máa ń ro rere sọ́mọlàkejì wọ́n máa ń dúró sí ọmọlàkejì tẹ bá ní ìṣòro tẹ bá ké sí wọn wọ́n máa gbà sórí wọ́n máa dúró sí wọ́n máa emotionally physically financially she will help you so gbàdúrà fún wọn pé ọlọ́run á dúró sáwọn náà ọlọ́run á jẹ́ kí wọ́n tó bá ń ṣe kó máa yọrí sí i má dẹ̀ kó wa jù pé ọlọ́run ò ní gbà wọ́n lọ́wọ́ wa lásìkò yìí ọlọ́run á fún wọn lẹ́nu gígùn àtàlàáfíà ìbànújẹ́ kéré kò ní tọ́ sí wọn lórúkọ Jésù gbogbo nǹkan tó bá dẹ̀ fẹ́ ní rere ọlọ́run á máa ṣe lórúkọ Jésù àwa náà wọ́n dẹ̀ ń kójọ àní pẹ̀lú lẹ́yìn lórúkọ Jésù lẹ́yìn ọlọ́run á sọ̀rọ̀ máa fi sí àárín wa. tó o ní ẹ ti gbọ́ tí oníkálukú wọn ń sọ ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín nọ́mbà 350 Ìkòròdú road ní Maryland bus stop níbi tí a ti ń ṣe kíni àkójọpọ̀ àwọn opó ìyẹn fún ìsàmì 30 ọdún tí a ti dá àjọ Serendipity sílẹ̀ àti bákan náà fún ayẹyẹ àkójọpọ̀ àwọn ìṣelógo àwọn obìnrin òun ni wọ́n fi ṣe kíni wọ́n fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí wọ́n wá sọ pé kíni gbogbo tó wá ń jẹ́ ìṣẹ́ òun ìyà kó dohun ìtàn láwùjọ wa èyí ni wọ́n fi ṣe pé kíni àwọn opó ẹ má fojú lásán wò wọ́n pé wọn ò lè ṣe nǹkan kan tàbí pé kíni òun ni àwa ṣe ń bí báyìí olórí Yẹmisí Jayéọlá àwọn ni wọ́n jẹ́ olùdásílẹ̀ àjọ Serendipity tí àwọn kan náà sì tún ṣe olùgbọ̀wọ́ wọn tó gbogbo bí ó ṣe ń lọ òun ni a fi ń hàn yín níkọ̀ọ̀kan èjèèjì àwọn tó wà ń bí àwọn kan sì tún wà ní àgbàlá lọ́hùn tó jẹ́ pé wọ́n ń ṣe kí ni wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀ náà láàmú fi hàn yín bí ó ṣe ń lọ ṣùgbọ́n ẹ jẹ́ tún dé ọ̀dọ̀ àwọn èèyàn wa kí ẹ tún máa wo bí ó ṣe ń lọ gbogbo ẹ̀ náà ni ẹ tẹ̀ rí àwọn kan tó ń jẹ bọ́ǹsì gan wọ́n ní wọ́n ń fáwọn lóúnjẹ àwọn ò tí ì gba tiwa tó akíyín o sọ́wọ́ ń yá mo rí i pé ọwọ́ ń yá inú gun ò dúró ọwọ́ ń yá inú ò dúró. ó dáa tó kí ni orúkọ yín. mi lè yáàfin Ọláńlé Adégbénú. ọ̀dà ẹ ṣeun kí ni ẹ̀ ń ṣe bí gan-an àbí ẹ kò wá jẹun ni àbí báwo. mo wá fi ìmọ̀ kún ìmọ̀ mo wá fi ọgbọ́n kún ọgbọ́n torí ibi Serendipity house ilé ọgbọ́n ni ilé ìmọ̀ ni ilé òye ni torí èèyàn bá dọ́ta tẹ́lẹ̀ lórí àṣírí àmọ́ tó ń ṣe àwa ti kúrò nínú ẹgbẹ́ opó tó máa ń jókòó sílé wọn máa sunkún tọkọ mi kú láti ọtí mo ti dé ibi báyìí ayé mi yàtọ̀ gbogbo nǹkan change bí mo ṣe máa ń wo pé bákan tẹ́lẹ̀ ó tún yàtọ̀ sí bí mo tún ṣe rí inú mi dùn torí pé tí ọkọ bá ti kú bùkátà di tìyàwó nìkan àwọn ẹbí ọkọ wọn ò ní rí ti opó yẹn rò àwa kò òun nìkan àti bùkátà ẹ̀ wọn tá a bá rírò àwọn èèyàn bíi olórí wa olórí Jayéọlá tó kó àwọn opó mọ́ra tó ń ṣìkẹ́ àwọn opó I call her burden bearer. Burden bearer. Yes, burden bearer. Because in the Bible says we have a high priest that have the feelings. When somebody have feelings for you, he's a burden bearer. A máa pè bó ṣe ń ṣò bó ṣe ń ṣe ló ṣe ó ti mọ bó bá ṣe ń ṣe ó ti mọ bó ṣe máa rí lára àwọn and that is who they call burden bearer. Mi ìwà tí ìrí ọjọ́ tí opó kan máa wọ bíbà ìwà tó máa lọ pẹ̀lú ẹbí ó máa jẹun láti ọjọ́ tí mo ti dé Serendipity house ó jẹ́ òtánú ilé mi rí I look at that mo gbé fún wọn pé o máa wà nù ilé wa náà ò rí nǹkan tó máa jẹ ó tán ẹ̀ ní àti tó o bá wá síbí Ọlọ́run sọ ṣe dé wípé we have in abundance ẹ tún wá wo nǹkan tá à ń kọ́ báyìí wọ́n tún fẹ́ ká nímọ̀ sí i láti bìlóníà lákò lé opó olòṣì tó ń lọ máa fìdí lélẹ̀ káàkiri máa wówó kiri nígbà tó bá ti ní nǹkan tó fẹ́ jẹ nílé tó o tún náwó lápò ọkùnrin kan ò lè fi ẹ́ ṣakọ wàá tọ́jú àwọn ọmọ ẹ̀ wàá tọ́jú gbogbo ilé ìwọ náà look fine
a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bọ́dẹ̀ ṣe ń ṣe fún wa mo gbàdúrà fún wọn lọ́jọ́ ayé wọn wọn ò ní mọ ìkorò wọn ò ní lójú ẹkún wọn ò ní lẹ́rẹ̀kẹ́ òṣè gbogbo tó ti ń da nínú ayé wọn kò ní di ìbànújẹ́ ayọ̀ wọn máa lé sí i àwa náà tá à ń wá a máa pọ̀ sí because I call it ministry wọ́n máa grow sí i wọ́n máa pọ̀ sí i in leaps and bounds in Jesus name. Amen. tó o ní ẹ ti gbọ́ tí wọ́n ti sọ mo sọ ní síwájú pé wọ́n ní ẹnu oníkànlá àti gbọ́ pọ̀ àwọn ẹni ọlọ́fà ní àti gbọ́ mọ́tá kódà wọ́n ṣe àyẹ́sí Ayọ̀yẹmísí Jayéọlá olórí tí mi tó pè wọ́n lórúkọ wọ́n pè wọ́n lórúkọ kan wọ́n ní burden bearer wípé ẹni tí ó ń mọ bó ṣe ń ṣe èèyàn tó sì gba ìṣòro èèyàn mọ́ra gbogbo ẹ̀ náà ni ẹ ti gbọ́ ẹ̀rí máa jẹ́ mi ìṣó èmi ààrẹ Wálé Ọlọ́rọ̀ ọmọ Adéagbo ọmọ Mojísọ́lá Àkànjí oníṣòkòtò péńpé tí í ṣe ẹlẹ́wù ẹ̀ tùrí ẹrẹ èmi gan fóun tẹ̀lú wípé látìgbà tí mo ti mọ olórí Ayọ̀yẹmísí Jayéọlá ìyá gidi ni abiyamọ tòótọ́ ni abiyamọ tí ń pọnmọ tẹ́sẹ̀ èèyàn ní wọlé ni abiyamọ tí fọ̀jà mú ọmọ ni ó sì tó lè di pé mo gbẹnu èèyàn sọ̀rọ̀ ó yẹ kẹ́ ẹ lè mọ̀ pé òótọ́ ni tó gbogbo ẹ̀yin tí ẹ ti náwó tí ẹ ti ń nára òun ni ẹ ti rí iṣẹ́ ribiribi tí wọ́n ti fi owó àti àtìlẹ́yìn yín òun ni ẹ ti rí tí wọ́n fi ń ṣe báyìí tó a tó wá pe ẹ̀yin onínú dúdú ọlọ́rẹ bákan náà wípé ẹ kàn sí wọn ẹ kàn sí àjọ Serendipity House Widows Foundation yìí tí ẹ bá wá fẹ́ kàn sí wọn kò sí àìmọ̀ pé àmọ́ bẹ̀ mo ti sọ fún yín pé ní nọ́mbà 350 Ìkòròdú road ní Maryland gangan òun ni wọ́n wà ẹ tẹ̀ ti rí tẹ́ bá ti débi coin hall yẹn ẹ̀yẹn sá ti wo bẹ̀ ẹ ti rí ilé búlù báyìí ni òní tàbí tí ẹ bá fẹ́ pè wọ́n sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ lè pè wọ́n sí 08033285737 tó wá jẹ́ pé òkè òkun ni ẹ̀yin wà tó jẹ́ pé ẹ sì fẹ́ pè wọ́n ẹ fi +234 sí o ó wá jẹ́ +2348033285737 tàbí ẹ jẹ́ fún yín ní ẹ̀rọ ìkejì òun ni 08144177341 gẹ́gẹ́ bí mo ṣe sọ lákọ̀ọ́kọ́ ẹ̀yin tí ẹ bá wà ní òkè òkun ẹ fi +234 sí kóò náà tó wá jẹ́ +2348144177341 tó a tún máa tẹ̀síwájú gbogbo bí ètò náà bá ṣe ń lọ ẹ máa bá mi bọ̀. Our extraction doesn't take too much time, and the chemical involved is not too much. It's not stressful. It's something that they say make money easily. But secretly, those people selling air pressure, they are making big money. It's packaging that. Nice meeting you. Nice to meet you. May I know your name? My name is Mrs. Ketun Igobu. Mrs. Ketu Igboho. Miss Ketun Igobu. Okay. You are one of the facilitators here. Yes. In which department? I'm a fashion designer. Fashion designer. Okay. How do you see the program? And the program, I can say, is very good to
to assist the widows, giving them what they want to do, making them a fishermen, not or fisherwomen, not a eater of fish, so that at least they will have something to hold on to whenever needs arises for them to do something that will fetch them money. Okay, thank you. We see that this widow didn't even pay, but how do you do it? Do you do it free of charge or how? And we just want to assist them because we know they don't have money. At least maybe when they are upgrade on their own, they can still extend to teaching other people, making other people to benefit from it. What can you say to other widows that they don't have the opportunity or they are outside, they have not come in for this program? I think those other widows, I would tell them to just find a way that they will come in into this society of this widow training, so that they will come and get to come and become a beneficiary of it, so that they too they can know what to do concerning their own family. Your name was again? My name is Miss Catherine Ebogo, All a right. fashion designer. Nice meeting you. Nice meeting you, sir. Well Thank you very much. So bá a ṣe ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín, ibi tí a wà yìí gangan òun ni ọ̀dọ̀ àwọn tó ń ṣe kí ni screen printing, tó jẹ́ pé wọ́n ń tẹ nǹkan sórí aṣọ ni. Kò síbi tí wọn kì í tẹ nǹkan sí. Bóyá ẹ fẹ́ ṣe ìnáwó ni tí ẹ mú nylon tẹ fẹ́ kí wọ́n tẹ nǹkan sí, tàbí ẹ fẹ́ fún èèyàn lẹ́bùn tẹ fẹ́ kí wọ́n tẹ oríṣiríṣi sí, ibẹ̀ gan-an ni a wà. Ẹ rí i pé àǹfààní ńláǹlà ni fún gbogbo àwọn tí a sọ pé wọ́n ń kọ́ ẹ̀kọ́ ní bíbáyìí. So ọ̀dọ̀ ọ̀gá wa gan-an òun ni a ti bẹ̀rẹ̀. A kí yín bàbá, ẹ kú iṣẹ́ takuntakun. Kí lorúkọ yín? Àdìgún Sunday lorúkọ mi. Àdìgún Sunday. Tó báwo lẹ ṣe jẹ́ nínú àjọ tí a wà yìí? Mo jẹ́ olùfinimọ̀nà olùkọ́ ní abẹ́ oore ọ̀fẹ́ yìí lórí screen printing. Ẹ ṣeun. Tó nígbà tí a rí àwọn èèyàn báyìí, ó tó gbà wo tí ẹ ti bẹ̀rẹ̀? A bẹ̀rẹ̀ látọjọ́ Monday, ní ọjọ́ Ajé, a wà níbí ní ọjọ́ àná tí ṣe ọjọ́ Ìṣẹ́gun, èní ọjọ́rú ní ọjọ́ kẹta tí à ń bá ẹ̀kọ́ yìí lọ. Tó ẹ jẹ́ ká wá ṣe àyẹ̀wò fún àwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ gan-an, nítorí a ti rí i pé tó ọ̀gá òun gan ni ó wà níbí. Tó ẹ jẹ́ á bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ìyá wa. Kí ni orúkọ yín? Ẹ jẹ́ n súnmọ́ yín dáadáa. Kí lẹ pé orúkọ yín? Olúwaṣeun Agboola. Kí lẹ rí sí ẹ̀kọ́ tí ẹ ń kọ́ yìí? Ó yá kò sí tẹ́ ẹ lè sọ. The training has been expository and explanatory enough. The teacher has really tried in taking us step by step on the process of doing screen printing. That's printing on gift items like nylon, clothes, ceramic. Okay, what's your vision for this in future? Well, for me, aside maybe tailoring a business line towards it, I would also love to teach people around me, with my children, fellow widows. Okay. So what do you have to say to the sponsors? I would say a very big thank you for giving us the opportunity to come over to learn, because not everybody that has the means that gives it out. Hmm. So we'll say a very big thank you to them, and the Almighty God continue to enlarge their coast What of Olori and Jayola? answer all her heart's desires. Wherever her secret tears are, the Almighty will wipe them. Amen. Thank you. Let me have the opportunity to interact with one of them too. Good afternoon, ma. I would like you to speak up. What's your name, ma? Oji Adam. What do you say to the program? Thank you for giving us this. At least after doing it, you can be able to use it to live fine. Thank you. So now, what do you, in the nearest future, what can you say, okay, with this training? After doing it, because I'm a
do catering. Okay. I can be able to do label, Okay. to place for my items. Okay. I do labels. If I'm doing it, some people might say they want who do it for me. I say, okay, I'm the one that did it. You can give me a job to Okay. be doing for them. Thank you. Thank you. And what do you have to say for the sponsors? The sponsors, I'm very, very so much thank you for you people sponsoring us. God will bless you people and provide more for you people. Thank you. So, thank you, huh? Nice meeting you. We are still at number 350, Maryland, at Oroduro. And we have our daddy here, who is the friend of the house of the Serendipity. As we are doing the program interview and everything, he comes in, and that's why we said, okay, we have the opportunity to meet him, and we would like you to know who he is. Sir, you are welcome, sir. Thank you very much. Thank you, sir. Thank you. What's your name, sir? My name is Lion Matthew Obasohan. Lion Martin. Obasohan, That yes. means you are from Lion Club. Yes, I am. Which district? District 442, Nigeria. Yes. Can we know your designation in terms of maybe your post or? Okay, I'm the past media and public relations committee chairperson of District 442. Yes. And we see you here at Serendipity House Widows Foundation. Yeah, Olori, she is a member of the Lions Club, and that's where the relationship started from. And she organizes things for empowerment, and it's also in line with what we do as Lions. So being a Lion, it is easy for her to combine the charity aspect of widows empowerment, and also in the activities of what she does in Serendipity. And so I think this is also it is a 30th anniversary and in commemoration of the International Women's Day celebration. So she's having a widow's empowerment. You can see what is actually going on. There is a bead making and the rest of it. So I came to just come and greet her and show my appreciation in my own way of what she's doing and to encourage her because she does this annually without breaking a sweat. And this is 30th. This is the 30th anniversary. Oh, 30th. So it's something of joy. That's 3 decades. It's something of joy and it's something to encourage. And when she sees people like this coming to encourage and support her, it's another way of motivating her to do more and to give back into the society. Thank you, Yes. sir. And what do you have to tell other people, like other widows outside there, that they don't even learn anything there? Will be begging uncles and families for support. What I will just say is that being a widow is not an handicap on its own. Being a widow is not the end of one's life. You understand? At least we are happy that we have people like Olori that are supporting, but on their own, they can also think of something that they can do. We know culturally some of them are affected because when the man was alive, they did not embark on any form of empowerment. So it is difficult for them to now start doing something since the spouse or the breadwinner is no longer alive. But it is never too late. You know, the ability to immerse yourself into something like what Olori is doing right now is another thing that can help them to become independent and self-sustainant. Thank you, sir. You're welcome. Nice meeting you. Yes, thank you very Your much. name once again? My name is Lion Matthew Obasohan. And again, congratulations to Serendipity House for attaining this milestone and for all the wonderful things that you do. Olori, my prayer is with you, and God will continue to strengthen you and give you the wisdom, the knowledge, and the understanding to articulate more, and for the empowerment that as you continue to empower people, God will continue to give you the enablement and the strength and keep you in sound health for you to sustainability. That is my prayer for her. Thank you, sir. You're welcome. Nice meeting you, sir. Thank you very much. All the chemicals in your hand. But then when you are done, it is not ready. Then we organize something like that. By the time you put all these things, Yes. make sure you are protected. But once everything is
It's combined. Now start single part. This is big, right? Artwork. And what I was saying is that nobody did. Which one did I say? This one? Nobody did. No, this one, mommy. This one is this one. Oh my God, you say my phone. So I have to make sure that the hearing also photo so that they can find it. Is she getting it right? Dúpẹ́ lórí gbogbo àwọn tó support wa tí wọ́n ràn wá lọ́wọ́ láti jẹ́ kí ètò yìí kó ṣeé ṣe. Àwọn tó lowó wọn tí wọ́n lo gbogbo àǹfààní tí wọ́n ní láti gbé Serendipity House Serendipity House Videos Foundation yìí dìde fún ìrànlọ́wọ́ àwọn opó. A dúpẹ́ lọ́wọ́ wọn gan. Àwọn God's Wife International, a dúpẹ́ lọ́wọ́ wọn gan. Widows Care Africa, a dúpẹ́ lọ́wọ́ Widows Care Africa Mission. We thank you, we bless you, God bless you. And also we give it to Blooming in Purpose Empowerment Initiative. Wọ́n ṣe gan, wọ́n try fún wa gan. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn, Ọlọ́run á máa ràn wọ́n lọ́wọ́. Àti Serendipity House Widows Foundation friends, we all say thank you. And also we thank Mrs. Julia, who has done so well for us. And we pray for them that God will bless them. God will increase them in all their endeavors in the name of Jesus. Wọ́n á máa pọ̀ sí, wọ́n á máa rí ṣe, wọ́n á máa rí ná, wọ́n á máa rí lò. Ilé-iṣẹ́ wọn ò ní jóná o. Àti lórúkọ gbogbo Serendipity House Widows Care, we all say thank you. God bless you. We love you. We appreciate you. Thank you. Ọlọ́run máa ràn yín lọ́wọ́ owó ìtẹ́yìn ṣe iwájú ẹ máa lọ. Thank you, ma. Ẹ ṣé, ma. Ó dára, ma.